Welcome to Whispers. Men. Ọkùnrin kò sí kékeré ọkùnrin. Tí wọ́n bá wá ṣe ìmọ̀ tán, wọ́n á ní ìmọ̀ ṣá wọn. Tí wọ́n bá wá fa gbúrú, Yorùbá wá fagbó, wọ́n á wá kó tẹbí tará taya tọmọ àti gbogbo àwọn olólùfẹ́ wọn wá kó wọn sí yọ́ọ́yọ́, wá kó wọn sí kí ló báyìí wá. Really? Let's find out. The devil is a liar. God is in control. Banky W breaks silence on cheating allegations. It is said that in every rumor there is an iota of truth. Tí ó bá sí ìdí, ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́. Ṣé Banky W, ṣé ìwọ nìkan ló wà ń bẹ̀ tó fi dárúkọ ẹ̀? Because ó jọ gàtè, kò jọ gàtè, ó fẹsẹ̀ méjèèjì tiro. Igun àtirú wọlé, ìyẹn àtirú jáde. Ilé ètò wá ń fàtàmọ́ mátàmọ́ yìí. Wọn ò bá rọra fọlọ́run sílẹ̀. Oléṣù the devil lọ́hùn ní nǹkan tó o ṣe. Alleged that o ṣe. Tó wá ní the devil. Ṣé devil ló bẹ́ẹ̀ bọ́ ṣòkòtò? Ngbà tó ń yàtà, ṣé devil náà ni ló bẹ́ẹ̀ yàtà? Ngbà tó wá boomerang, tó bá jẹ́ pé devil ni ó ṣe wá kàn wọ́. Devil gan ó ti dáràn lọ́wọ́ yín. Let's find Let's find out. So, Banky W has broken silence on his cheating allegations making rounds while addressing the congregation during service at Waterbrooks Church. Banky W stated that the devil is a liar as God is in control. According to him, the devil didn't want the Hell. So pastor tell tune. Pastor to mo kafẹ́ràn sẹ́nu káwàtì. Pastor to mo adùn má dẹ́ẹ̀kẹ́. Ó sóòdù wọn títí débi pé oyún ẹlẹ́ẹ̀kíní wọ́n lulẹ̀ wọ́n ṣẹ́, oyún ẹlẹ́ẹ̀kejì ó lulẹ̀ wọ́n ṣẹ́, ẹlẹ́ẹ̀kẹta ọmọ ọlọ́mọ ya ní òun náà bí tòun, òun náà yá àgbà. Kí lórin tó kọ fún ìyàwó ẹ̀yẹ náà o? Kí ni táìtù orin tó kọ fún ìyàwó ẹ̀yẹ náà o? Òun náà yá àgbà tán. Àbí ṣé ọmọ tó bá bímọ ń sìn ṣọmọ devil náà tó bá ṣe DNA, Banky olórí pantanran, onírúgbọ bí onúgbọn yìí goat, tó bá wá ṣe DNA. Oh my God. Tó bá bímọ tó bá ṣe DNA, tó bá wá jọmọ ẹ̀ tó bá jẹ́ son of the devil ni àbí daughter of the devil. Torí o sọ pé is the devil. Nígbà tí mo bá wá turn out to be your ọmọ, ṣé ọmọ devil náà ló máa pè ní or what? Make it make sense. W àbí kí náà ń pè ẹ́. Make it make sense. According to him, the devil didn't want the congregation to hear his sermon. Ṣé yẹ kó ṣe bá preach ṣá? Practice what you're preaching, man. Go sit down. Sit down. Hence why he hit him with a cheating scandal.
legit. He noted that there was an attack on him at the beginning, but God was in control. And you are the one attacking yourself. You attacked yourself. Ìwọ ló attack ara ẹ now. Nígbà tó ń attack honey pot ọmọ yẹn with your wooden spoon. Don't dig down the honey pot. Don't go on in there. Oh my God, you're attacking yourself. Banky W appreciated his wife, of course. Benny, who he said he would forever remain grateful to God for, because he often keeps her on the phone for hours. Terry, this is the part that really got me. I mean, it makes sense more. This is you going cuckoos. First, you're telling the congregation that because the devil doesn't want them to listen to you, that's why he hit you with a cheating scandal. I mean, what's the sense in that? It was something you appreciated your wife, who you said you would forever remain grateful to God for, because you often keep her on the phone for hours. What has that got to do with you impregnating somebody? Because you keep wife on phone for hours. She just joystick only keep on the phone for hours now while you are at it with somebody else. Excuse me, what are you saying? Kini koton so kí lorúkọ ẹ náà? Mr. Olórí Pọndanran, Adọ́rípọlápọlá ọkọ ìyá lámàlà. Kí nìyẹn ní í ṣe? Wọ́n ló fún yàn lóyún. O ṣe ó dùn mẹ́ débi pé ó doyún ọwá níyàwó ẹ̀ wà lórí fún. Nígbà tó wà lórí fún nǹkan, ṣó bẹ́ẹ̀ wà ń bẹ́ẹ̀ ni? Ṣó bẹ́ẹ̀ bọ́ ṣòkòtò ni? Ṣó bẹ́ẹ̀ ṣe tibítibí ni? Àìmọye lórí ìyẹn gan iyọ̀ ni. Ìyàwó wà lórí ìyẹn don't even go there. George, what's the devil really didn't want you to hear this message. What message? In fact, he didn't want us to enter this series at all. Series again. There was an attack at the beginning, but the devil is a liar and God is in control. And I feel like the devil didn't want us to hear this. Hear what? Kí ló fẹ́ sọ? Kí ni nǹkan tó fẹ́ sọ? Ọ̀rọ̀ òdùn lẹ́nu ẹ̀ now. First of all, he didn't want us to be free. Who are the us? Who are the us? Free from what? If I don't thank God for anything and my wife, I thank God for this woman. I will keep her on the phone for hours. Banky W, it could make a sense. You will keep on the phone for hours. And so, what is the big deal there? It was reported that Banky W had allegedly not only cheated on his actress wife Adesua Tommy, but also impregnated another woman believed to be Niyola, who was formerly signed to his record label, according to the popular Instagram gossip platforms. Just Lover, the singer and politician. You see? Shuri Bubon Koto Kotinye. You're a politician. You're a singer. And you're an actor. Trademark logo is Agbere. Àwọn gan ni rano personified. Àwọn gan lùṣìwàtà mọ́rayọ̀ in person. Gbogbo nǹkan tó kójọ yẹn, ó fi actor sí, ó fi singer sí, ó fi politician sí, ó ti wá crying tone, ó wá ṣe ní igun mẹ́rin kó kí question lè balance, ó ti wá fi python lé. Ṣòro àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn alágbèrè ni wọ́n. Alágbèrè trademarking one. Look that logo one. Yes, so you are true to your chosen profession. We move.
Okay, the singer, okay, has impregnated his side chick and asked her to abort the pregnancy, but she refused, especially as she had previously aborted 2 pregnancies for him. Wow. Ó dùn mí fún ẹ ṣá. Wọ́n kọ́ ẹ ò gbẹ̀kọ́. Ṣé it's not a matter of devil is a liar. You're sorry you got caught. Mi ò rò pé o really was sorry gan. It's just that o got caught, and the way tó she explode o get out of hand. Wọ́n sọ pé gbogbo yín ní bàdáwò, pastor, singers o, actors o, politicians o, gbogbo yín ní bàdáwò. Ẹni tí lè bá mọ́ bá ló lè. You just got caught. That's just it. So smooth operator here now. Ìwọ o kì í jẹ́ àwọn local chicks, you know, international whatever. Ìwọ tí ẹ ṣe sí jìnnà rere, bó ṣe ṣe sí jìnnà rere jù bẹ́ẹ̀ lọ. O score náà ni. O lọ score, o score tó yẹ kó lọ score lọ́dọ̀ ìyàwó, o lọ score síta. Wọ́n ní devil is a liar. Ẹ kọ́ àmójúná náà bàbá ọmọ. Ẹ ṣe tó ọmọ bá ṣàtidé ṣe DNA o. Ká lè mọ̀ bóyá the son is the son of W or the son of the devil. Ọ̀rọ̀ tí ní devil is a liar ní ìsìn. Bóyá tó ọmọ bá dẹ̀ wá jẹ́ tiẹ̀, God wá in control. Yẹ́yẹ́. Okay. Sharing a church poster on his Instagram page about the church program, which deals with overcoming pornography. Banky W wrote, "Don't miss church tomorrow. It is a serious finale. Glad to be wrapping up the Road to Freedom series with Banky W this Sunday. Chains of pornography will be broken by the word. Invite someone as you come. Jesus is Lord." The poster reads, "Many fences something. Rada. Breaking the chains of pornography will be broken." Any máa daṣọ fún yàn. Tọ́mọ ẹ̀ lá máa wù. Chains of cheating kọ́. Cheating on Adésùwà kò tí kò pọ́n tó. Kò fáyìn tó. Bá ṣe kíní kan. Alóranka ìkànnì ẹ̀ olójú kòkòrò nǹkan tó ní kò tẹ́ ẹ lọ́rùn oyó tó ń wá bẹ́kùbẹ́kùn káàkiri. Mo wà kwẹ́sọ̀ pé wọ́n kọ́ ẹ ò gbẹ́kọ́ ni tó bá gbẹ̀kọ́ ni ó yẹ kí nǹkan tí wọ́n ní kò tẹ́ ẹ lọ́rùn. Tó bá gbẹ̀kọ́ ni ó yẹ kó tiẹ̀ tó ṣe pé nǹkan tó fẹ́ ṣe là ń lẹ́yìn ẹ̀ òkú tó fẹ́ sin ẹsẹ̀ máa yọ. So kò sí protection. Ẹ gbọ́ nípa condom. Kò sí condom nù. Wá ní tí wọ́n bá travel wá gbé ìyàwó ẹ̀ sórí phone for hours gbogbo nǹkan tá à ń sọ ìṣẹ́jú mélòó náà ni kí ni nǹkan tẹ́ ẹ̀ ṣe tẹ́sí pé kílẹ̀ máa mọ ìṣẹ́jú mélòó ni tó jẹ́ pé o lè báyàwó ẹ̀ o lè ṣe é tán kó o báyàwó ẹ̀ sọ̀rọ̀ tàbí kó o báyàwó ẹ̀ sọ̀rọ̀ kó o tó ṣe tàbí ìgbà tó ń ṣe kókó máa báyàwó ẹ̀ sọ̀rọ̀ ìyẹn tún kọ́ òun báyàwó ẹ̀ sọ̀rọ̀ for hours kí ló wá bá dé kí ni result ẹ̀ sí ẹ̀bóyún náà ni kí ló tún sọ rádaràda kí ló sọ mboloke pornography ló ń sọ Banky W okay yeah Banky W gives hint to his alleged affair with Niola in resurfaced video after the news of Banky W's alleged affair with singer
Niyola made rants. Lots of videos and photos were dug out. Internet sources had dug out a video of Banky W talking about the power of resistance and his old habits. The video captured Banky W, who was in church, talking about how he has been held in bondage to a reckless lifestyle. He admitted in the video to having slept several times even when he made a strong decision to break free from his lifestyle. Banky admonished the congregation to fill themselves with the word in case the resistance comes back. It would meet a house filled with Maison. Which house? Which house? Filled with which purpose? As exemplified by who? As exemplified by who? Matore. Rada. Ṣé nǹkan tó sọ náà ni? Ṣé nǹkan tó sọ náà ni? Ẹ ṣe wájú slumbe. Ó gbé máìkì dání. Èyí tẹ̀ máa wá bẹ́kúbẹ́kú káàkiri. Èyí tó wà máa bá bẹ́kúbẹ́kú káàkiri. Tó bá bọ́nu ilé tó kóró ẹ sí, show me lucky. Show me lucky. Ìwọ of all people. Ẹni agbójú okùn ni yóò máa jẹ́ ní àgbà o. Wo bó ṣe jábọ́, wo bó ṣe wọ́rẹ́ ẹ. Wo bó ṣe wọ́rẹ́ ẹ. Títí ò bá gbọ́n yìí kínú kí ìbájọ́ òun ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Ó yíwọ́ ni. That is your state. Eléyìí yíwọ́ ni. Àtiwọ́ àti kí lorúkọ ẹ̀. Ó yíwọ́ fún yín ní but just imagine irú ọmọ yẹn tó bá dẹ̀yìn wọ́ ọ̀la. Ẹ wo story tó máa sọ̀rọ̀ àǹdí ẹ̀. Ẹ wo orú rìn tí ìyá ẹ̀ rìn. Ẹ wo orú rìn tí bàbá ẹ̀ rìn. Ilé tó kọ́ fúnra rẹ̀ náà. Ẹ̀gà kọ́lé ẹ̀gà tú. Ìwọ náà ló fọwọ́ ara ẹ̀ tú. Mi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ṣá. Torí ojú àpò ò lè jojú ara. Ojú àpò ò lè jojú ara now. O cheat o tún come with evidence. Evidence that will grow. Life evidence. Àbí ọmọ tó bá bí kì í ṣe result of your escapades. Rada. Tó bá ti sọ mo ṣe o. Wọ́n wá sọ the devil is a liar. God is which liar? Who is liar? You are the liar. You are the one lying because you're lying. You're lying to yourself. You're lying to your wife. You're lying to your so-called congregation and your friends. Because if at the end of the day, the child, or boy or girl, turns out to be your child, who is lying? You are the liar. Leave the devil out. Jẹ́jẹ́ devil ni devil máa sùn. Devil don't mind it. Tí ò bẹ́ẹ̀ dá sí. Tí ò bẹ́ẹ̀ dá sí 5 minutes madness tó wá dé igun ẹja tó hẹ́ ẹ lọ́rùn. Kò sí kékeré ọkùnrin. Múra sí. Ẹ pẹ̀lẹ́ tí yín o. Mo ṣe bí wọ́n ní ọmọ tòṣì ṣubú lọ́jà wọ́n fẹ́ni rí. Ọmọ olówó ṣubú. Ariwo ẹ̀ kò tà. Tí òjòjò bá ṣe ọmọ olówó wá ní kó rọjú kó fomi tó ro ata ìdìyẹ kó fi sẹ́nu. Tó bá jó lòṣì ni wọ́n á fún pa. Tó bá ṣe ọmọ ẹrú wọ́n á fún pa. Nobody cares. That means me too. Kí lorúkọ ẹ? Davido àbí kí ló ló ń jẹ́? Dúnà ta ló bí ẹ náà? Ṣé wọn kún ẹ ní àbí ìwọ ló gbẹ̀kọ́? Ṣé ibi tó gbà wá ló fẹ́ gbà lọ ni? Àbó ṣe wá lè mú ẹ tó yẹn? Dọmọ kékeré ara ẹ ní jíǹjì ara ẹ tó wá ń toná sádògàn káàkiri tó ń ṣe fún un lè gòkè mo lè sọ ẹrù tí ẹ bá ẹ ayọ̀ òkú ẹ òun fàyàlàyà àti ẹgbẹ́ ọmọ ẹ àti ẹgbẹ́ àbúrò ẹ
àtẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀, àtẹ̀gbọ́n ìyá ẹ̀, ẹgbẹ́ ìyá ẹ̀, àtẹ̀gbẹ́ ìyáláyà ẹ̀. Gbogbo wọn báyìí ló ń bá fàyàláyà. Gbogbo ejò jíjẹ, gbogbo ihò báyìí ló ń kọ́pà sí. Kò wá kí ṣe pé òun kọ́pà sí o. Ẹnìkankan ní assurance o. Òun fún wọn ní kí ló sọ? Òun fún wọn ní lifetime assurance o, àbí ọmọ. Ẹ̀jẹ̀ ti dàpọ̀ mẹ́jẹ̀ ọmọ. Ẹlòmíì wàá fi kan jù lórí, èmi wàá fi méjì jù lórí, èmi wàá fi kan jù lórí. Àwọn tó ń ṣẹ́ lọ kò lóǹkà. Kò lóǹkà lọ́mọ kékeré ara ẹ̀. Kí ló dé tó kúndùn àdùnmádẹ́kẹ̀ tó yẹn? Ní self-discipline. You are not disciplined. Wọ́n kàn sọ pé you are not responsible. You are very, very irresponsible. Wà cultured. Wà mannered. Wọ́n bí ẹ tó rẹ bí. Wọ́n kọ́ ẹ tó rẹ kọ́. Bóyá àbí ìkọ́ àkọ́ gbàdẹ̀ ni wọ́n lè kọ́ ẹ. Kó má gbẹ̀kọ́. Kó rò pé yes, ó ti tó tán. That is a disastrous combination. You're young. O ti lé olówó wá. O ti lówó. And so, ìgbóhùn tán lọ bí òrùlé kó tóun tá máa tó tán. Ó dojú alẹ́ kó tó yọ lọ́mbùrẹ́là pẹ́rù lòún rù. Ìjí mèrè ṣọ́gi kò má lọ gògì aládì. Kí ló dé náà? Kí ló dé tó lè fìdí mọ́ bì kan? O ò lè sùn kẹran sùn. Wọ́n dẹ̀ wá wọ́n fọwọ́ bọ̀ ẹ̀ tó who are you? Taniẹ́ tàbí tàbàbà ẹ̀ ń bo lé yín bọ́ lágbo lé yín. O ò ráwò kó ṣe kankan ní sákà ní ọ̀dọ̀ ẹni. Ìbájẹ́ pé tí bàbá ẹ̀ ṣe ń ṣe iṣẹ́ ọba tètè káàkiri nìyẹn wàá lórogún wà lọ́ba kan náà. 6 tí bàbá ẹ̀ bí sojú kọ wọ́n máa bí káàkiri ní náà. Kí ló ń ṣe tó rí ò pé náà? Kí ló ń ṣe tó ń ṣe bàlàbàlà bí ọwọ́ mọ́tò tí ò dá káàkiri? Ó wá sọ pé ìwọ ṣé wọ́n sọ pé pásítọ̀ níwọ pé ta ni wàá gbéjọ obìnrin lọ? Múra sí àwọn tó gbóbìnrin lánàá àwọn ta. Àwọn tó gbóbìnrin tó ṣe jù ẹ lọ lánàá àwọn ta. Kí ló kẹ́yìn wọn? Kí ló kẹ́yìn wọn? Àǹsó kí ni nǹkan ọ̀hún? Kí ni nǹkan ọ̀hún? Ọjọ́ tí wọ́n ṣe ìdábẹ́fọ̀ ṣáájá ló gbé ni àbí kí ni nǹkan ọ̀hún? Torí mi ò mọ̀ fún ẹ. Màá máa fẹ́ yín bí close up. Àwọn tó advertise close up toothpaste níjọ́ kìíní àná. Eyín ike fẹ̀yìn ike eyín ike. Wàá máa kiss and tell. Gbọ́ yìí sọ yìí. Gbogbo nǹkan tá ní tá à ń sọ yẹn kò hé sọ náà. Kò hé sọ. Mo ṣe bí kíní kan ló máa ń ṣe yẹn. Ṣé a máa sọ pé ọmọdé ń ṣe ẹni àbí kí ni odidi ọmọ bọ́ sọnù lọ́wọ́ ẹ̀? O ò tiẹ̀. Àṣé gbogbo ìgbà táwọn èèyàn rò pé ó dákẹ́ lọ pé ó ń ṣe pé kíní. Àṣé wọ́n kàn ń palẹ̀ láró lọ ni. Ó kàn ń jùrù lọ ni. Máa gbọ́ máa jùrù bẹ́ńbélé. Mo ń jùrù bẹ́ńbélé lọ ni. Ó ń palẹ̀ láró lọ. Taniẹ́. Who are you? What are you feeling like? Go and sit down. Go and sit down. Orí ẹ̀ ò pé. Orí ò pé gan. How old? 30 years. And so? Ó kọjá àbáwí. Ó kọjá àbáwí àtọ́. Orí ẹ̀ ò pé. Kí ló ń ra? Àkó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sọ́run bíi kìíní. And so? Àti kí tó wá ni? Olójú kò mú un lọ. Gbogbo àwọn tó bí fún ẹ ó fi wọ́n lẹ̀. Wàá máa lọ ọbẹ̀.
èyí tó bímọ fẹ́ l'Amẹ́ríkà ó ti fi hàn pé òun padà lọ ọbẹ̀ òun lọ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wọn èyí tó kọ́kọ́ bímọ fẹ́ òun náà ké gbàjarè síta pé torí pé òun lòun ò ṣe mọ́ kí ló dé gan-an tó ń fara ní wọn tó ń fara ní obìnrin you are bullying them you are bullying them you are emotionally bullying them financially bullying them kí ló dé òṣùwọ̀n ẹkún ni tó ṣùwọ̀n ò bá kó Anita ni wọ́n tẹ́lú ẹ̀ Anita sọ̀rọ̀ balẹ̀ jẹ́ náà and half of nǹkan tí Anita sọ ẹnu ẹ̀ ló ti gbọ́ wọ́n sọ pé you are not available ìwọ ò fẹ́ wà available pa ni you are so useless you are very very useless tí nǹkan mi bá wà lẹ́yìn wà available ìwọ nìkan àwọn míì ṣe máa bọ́ ta o ìṣèwọ nìkan ni àwọn tó ṣe orí nǹkan tó ra wọlé àwọn tó ra wọlé l'Amẹ́ríkà where are they now àríkẹ́lì onífi tó bá dé àríkẹ́lì nìkan kọ all those rappers níbẹ̀ tí ò calm down kó fara burúkú ẹ̀ kó fi balẹ̀ where are they jẹ́ kí n sọ fẹ́ nǹkan tó ń tọ́ lọ́dún eégún. This is not a matter of wishing anybody bad or something. Ṣorí nǹkan tó ń ta lọ́wọ́lọ́wọ́ ẹ̀ is for a set period of time. Tó bá yá, mo gbọ́ tó sọ̀rọ̀ old cat new cat. The people before you, where are they? Àwọn dà orí wọn tí wọ́n ṣe ń jábọ́ l'Amẹ́ríkà. Kí ló wá ń ṣe? Kí ló ń ṣe? Gbogbo wọn ń wọ ẹ torí pé wọn ló ń bọ̀wọ̀ wọn ló ń gàrí wọn ò lè rí lè bẹ́ẹ̀ sọ tọrọ wọn ń wọ ẹ báyìí wọn dáṣọ ojú rẹ sórí o mọ the worst kind of destruction is self-destruct you are self-destructing yourself you are on a self-destructing destructive mission kò sẹ ìwọ ló ń ṣe rẹ bóyá wọn bẹ́ẹ̀ sọ bóyá ò gbọ́ ó ní máa wọ pé kí ló fẹ́ bẹ́ẹ̀ sọ ṣé bàbá ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni bàbá ẹ̀ tó máa ń ṣe bí ìdàgẹ̀rẹ̀ dùnú yẹn ṣé bó ṣe máa wò rèé àbí Mr. Ajolari because tẹ́ ṣe máa ń ṣe ó dàbẹ̀ ní pé close kan wọ́n lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kán fà ẹ́ létí níbi tó ti máa gbọ́ tó jẹ́ pé o ṣáà láìka ariwo gèè kí ló dé ló jókòó síbi kan kó sit down go and sit down kí ni nǹkan tó ń kọ gan because kò make sense. These are songs that they're not going to be relevant in 10, 15 years time. Ìyẹn gan tiẹ̀ ti pẹ́ jù. Kí ni nǹkan tó ń sọ? Ó máa látàn, ó máa kẹtàn. What is the sense in that? Gbogbo àwọn escapades òun ló fi ń kọrin. That is what you're doing. Gbogbo àwọn escapades ló fi ń kọrin. Tó jẹ́ pé even 5 years from now kò lè make sense wọn ò lè rain mọ́ because this thing is soldier come soldier go there will always be somebody else better èmi ò darí nǹkan tó nǹkan náà tà àfi tó wọ́n kàn máa hype ẹ̀ pé kinní kan orí ẹ̀ ò pé at all you have a big head but mọ́lẹ̀ o. Oh, Molo, you are controlled by your willy. You are controlled by your willy. Kí ló ń ṣe ẹnu tó bá ti róbìnrin báyìí? And you go for riff-raffs. Torí pé ọmọ níbi níran. Ọmọ tí wọ́n bá bí ire, tí wọ́n kọ́lé tó gbẹ̀kọ́, kò ní rìn gbèrègbèrè.
kò ní rìn gbèrègbèrè wọ́n ní bá ti rìn láàkó ni kò ní rìn gbèrègbèrè pàdé ẹ̀ so we are all birds of the same feather. Jọ òun ẹjọ́ àbí irú bàbá wo ló fẹ́ jẹ́ irú iná wo ló fẹ́ jẹ́ baby daddy father in law àbí because mi ò tí get to scenario yẹn àwọn ẹnìkan ló ṣàmà fáwọn ọmọ ẹ àbí tó jẹ́ pé anything is scared tó gbọ́dọ̀ kọjá bá àwọn ni ṣé àyà wọn tó rí tó dúró àtẹ̀yìn wọn tó rí tó dúró ó máa di flat slippers ìwọ gan tó nation tó bá yá sí mi it's I mean it's only natural look at are you the same age last year ṣé same age tó wà ní last year ló wà ní this year ló jẹ́ kó rí ẹ pé àtọ́ ó jẹ́ kó rí ẹ pé at all there is more to life than buying cars there is more to life than máa kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sọ́rùn there is more to life than kò ṣáà máa wo eléyìí wo tọ̀hún wo ẹgbẹ́ ìyá ẹ̀ wo ẹgbẹ́ ẹ̀gbọ́n ẹ̀ wo ẹgbẹ́ àbúrò ẹ̀ wo ẹgbẹ́ ọmọ ẹ̀ wo ẹgbẹ́ ìyá láyé ẹ̀ wá máa wo ó ti ẹ̀ bẹ̀rù ara ẹ̀ ó bẹ̀rù ara ẹ̀ wọ́n máa fi lè fa ìwà bẹ́lẹ̀ fàyàlàyà wàá bá yẹn fàyàlàyà wàá bá yẹn fàyàlàyà tó bá lọ kárùn nǹkan tó bá lọ kárùn nǹkan wàá tó kárùn wàá tó kó wálé wàá kó wálé lọ báyàwó ẹ̀ àti gbogbo àwọn tẹ́jọ́ gbogbo àwọn you know so gbogbo corner of the world báyìí ló ní wọn sí but eléyìí bẹ́ẹ̀ wọ eléyìí sọ̀rọ̀ gan oh my god kódà àdáwọn nǹkan tó sọ mo mọ̀ pé ńgbà tọwọ́ wọwọ́ tẹ́sẹ̀ wẹsẹ̀ ni ló máa jábọ́ fún ìwọ ló jábọ́ sí lọ́wọ́ ó jábọ́ sí lọ́wọ́ big time kí ni wọ́n máa ń sọ pé àwọn tó wà láyìíkẹ́ wọ́n ṣe gbá wọ́n ṣe àwọn tó wà láyìíkẹ́ yín tó bá máa ṣe òun máa ṣe náà tí wọ́n bá sọ fún ẹ tó bá gbọ́ ńkọ́ wọ́n máa dance to your tune wọ́n lè jẹ́ ẹ̀lẹ́ blase náà because ìwọ ló ń gààrí wọn náà so kí wá ni but ó ti pọ̀ jù ní kété jí sọfí ọ̀la kété jí sọfí ṣé kété nìkan ló wà wo jẹ́ kí n sọ fún ẹ ọmọ kékeré ó pa ẹran ó dájẹ́ ó pa ẹja ó dájẹ́ ọjọ́ tó bá máa pààrọ̀ gidigba báyìí ó máa gbé wálé gbogbo àwọn tó yẹ kó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi ò ọmọ ònà oníbàwí ọmọ ọ̀rọ̀ àmọ́ mi ò rò pé olóníbàwí mi ò rò pé olónítìjú mi ò rò bẹ́ẹ̀ mi ò rò pé olónítìjú mi ò rò pé olóníbàwí ọmọ òun dàgbà lọ́wọ́ òbí ẹ̀ náà mi ò rò pé ẹnu bàbá ẹ̀ ká ẹ mi ò rò pé ẹnu ẹ̀ ká ẹ ó ti wùwá ẹ̀ mi ò rò pé ẹnu ẹ̀ ká ẹ tí mo pé lẹ́nu ọjọ́ mẹ́ta ló lọ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú bébí mamẹ well ìyẹn ojú tó bá ti mọ ara rí ẹ̀kọ́ àtijọ́ ṣe dáadáa ni kò lè lóhùn ọmọ ara mọ́ ọmọ ọlọ́mọ ó yá kò fẹ́ máa bí káàkiri ó yá sáré bí kejì eléyìí tó lóyún náà ṣe bó ti sọ pé tó bá ti bí ẹ máa ṣe DNA Abíọ́lá tó ṣe bẹ́ẹ̀ lánàá ń dà kí ló mú bọ̀ ṣé o rò pé báyìí ló ṣe máa rí lọ o rò pé bó ṣe máa lọ ni ọ máa tó rẹ you better wake up and smell the òótọ́ ọ̀rọ̀ okòrò bí ìsọkúsọ ni àwọn tó kọ yìí fi ọmọ I want to marry you give me àwọn dà wákòjàkò Michael Jackson gbogbo kàkàrí rẹ yìí ariwo lásán ni o ò tí ì ní tó Michael Jackson nígbà tí wọ́n ṣetán láti dé pẹ̀lú wíwà kó jà kó wọ́n bọ̀ sí
give you assurance mọ̀ pé káàkiri mọ̀ pé assurance káàkiri ìwọ tó eléèdò ọkọ̀ kiri ní ṣé na everest o ṣé na kinní kan na mattress description tó ṣe nínú orin yẹn ó fit Anita náà fi ìtẹ̀mù ṣé na tó mú wa kọ́ ṣe pé tó bá ti ń gbọ́ orin yẹn orí ẹ̀ máa spark ni pé òun lòún sọ can you imagine cheeky monkey you are so cheeky and cheap cheap man only taste you're tasteless you're classless cheapsticks ni cheap bàjẹ́bàjẹ́ ìranu òṣì rátamọ́ra yóò rádaràda cheap man cheap pàǹdà tó ń pè rẹ̀ ní kìíní ń pè rẹ̀ lọ́rìn jìnnà ṣé ni òṣà àwọn kìíní náà lè máa jọ bóbó ara yín ẹjọ́ máa bóbó ara yín ẹjọ́ máa rọmi síra yín létí ẹjọ́ máa ṣe gàràgàrà ẹjọ́ máa jó gàràgàrà síra yín àní lọ́ọ́ béèrè lọ́wọ́ àwọn older cats má jà lọ jìnnà kí ló lóun tún fèsì dìbíà yìí àmọ́ African queen tó pe káàkiri sórí mú mọ́ tó ti tẹ́lẹ̀ kò rí mú mọ́ náà ta ló ń gbọ́ anything nípa ẹ̀ mọ́ tí ó bá kí ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta tí a ní lọ ṣe African kìnìkan òun ni and episode tí mo wò yẹn láti jọ ọjọ́ ètò ti ẹ̀gbẹ́nu ẹ̀dákẹ́ I used to think that nǹkan tó sọ pé o lè love obìnrin o lè ṣe quick up but kí àti láwí ẹ̀ kó máa ṣe I was like ọmọ yìí àti èèyàn yẹpẹrẹ ni àti ẹni ilẹ̀ ẹlẹ́ ni kí náà wá ń pọn lára òun náà sórí pọn dandan báyìí ni ló ṣàtàrí kọgú lókè kí náà rí lára ẹ̀ kí náà ń pọn lára ẹ̀ á ní sì fẹ́ parẹ́ ṣé ọmọ etí ẹ̀ ó jẹ́ má parẹ́ ó jẹ́ má parẹ́ jáde tó fẹ́ kú fún ni bó pa ilé ní báyìí kọ́ fọ́ bí ìdí ó ṣe mọ́ọ̀gì ló ṣe máa wà á ti lọ lára àwọn á máa fà wọ́n ọmọ paṣáyò ni ó sọ pé torí pé ọmọ lọ òun á fọmọ lọ òfin you are now using that ìyẹn wá di tíkẹ́ẹ̀tì ọkọ̀ sá ọmọ lọ o ní láti ṣe mí jẹ́jẹ́ ṣùgbọ́n pé ọmọọṣẹ́ ẹ̀ lọ ni ṣùgbọ́n tó bá wá ṣe tó bá wá yún àwa ní kọ́ lọ máa ṣe wà ní kọ́ lọ máa ṣe ó ṣe jẹ́ pé bí ikú bí páì kò jìnnà sí ẹ ṣé bá tí ì sí mi pé àwọn tó wà láyìíká ẹ páì ọdọọdún àsìmí kọ́mọ tó wá páì nílé ìtọ́mọ páì bí ìgbà tí wọ́n bẹ́ẹ̀ lórí ni gbogbo àwọn obìnrin tó wọ̀ ẹ́ gan báyìí tó bá ti gbá wọn báyìí wọ́n máa score ni wọ́n ò ń score báyìí kọ́ mọ páyà àbọ̀ṣọ́ ńlọ ni kí ló dé kí ló dé tó bá fẹ́ mu ẹ̀jẹ̀ lọ́pẹ́rán náà lọ́pa màálùú lọ́ra màálùú kó gbéke sí tó bá ti bẹ́ẹ̀ gbé kínní kọ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ kó jẹ́ kí ló dé náà ó ṣe lè mọ ẹbẹ́ yẹn ó jọgá tí kò jọgá tó fẹsẹ̀ méjèèjì ti ro Anita sọ̀rọ̀ náà ó sọ̀rọ̀ gan jẹ́ iná bẹ́ẹ̀ wo nǹkan tó sọ I don't want your husband I wish you well I am not a working doormat tó túmọ̀ sí pé o ti sọ jẹ́ ọmọ di working doormat o kàn ń ṣe bó ṣe wẹ̀ only call him and find out the truth it was never a one night stand sórí ó tiẹ̀ ti pẹ́ tí wà tiẹ̀ ti jọ ń bó ó tún fi yí àtẹ̀ ti jọ bẹ̀rẹ̀ ó tún fi sí
ibi tọ́mọ yẹn tó láyà dé yẹn ojú táyé báyìí ló ti ṣe pregnancy test wọ́n sọ pé tó gùn yọ̀ bá dẹ́yìn lójú èèyàn máa fi kí ló dé ni I didn't know Chioma is pregnant ṣé o rí báyìí sí báwọn ló ṣe mọ̀ pé Chioma lóyún ìwọ náà ló máa sọ fún náà because ìwọ àti Chioma lẹ́jọ́ wà nílé kò tiẹ̀ ló síta pé Chioma lóyún so ìwọ tó fún lóyún náà ni máa mọ̀ pé lóyún so báwo ló ń ṣe mọ̀ pé Chioma lóyún tó túmọ̀ sí pé ìwọ o lè gbé orí àbò ṣe wíìl tó bá ti wà ń bẹ́ẹ̀ báyìí wà á máa jábọ̀ ni ó tún ní he was so mad that he had to get married. ẹni pé yín ò tún tí ì tó ní àwọn ará France náà tó láwọn àwọn náà tó wà ń bẹ̀ o tún ti wá ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn o tún ti wá yàgbẹ́ sábọ̀ kí ló dé ibi tá Anita sọ Anita sọ pé you wouldn't have married Chioma if your son didn't die tó tọ́ dẹ̀ tó tọ́ ni now after all oníkálukú ó ti wà lórí ọwọ́ ẹ̀ Chioma ti ń gbégbé ayé àlàáfíà ìwọ náà ó ti ń flẹ́ńjọ̀ káàkiri ó sọ̀rọ̀ gan ó sọ̀rọ̀ gan o kó ibi tó sọdún ó lóun fẹ́ràn kan máa ṣẹ́yún ó ní Chioma ṣẹ́yún kó tó di pé ẹ wá bí Ifeanyi tẹ̀ bí Chioma ń ṣọ̀fọ̀ ìwọ ń géèdì káàkiri ó ń géèdì káàkiri Anita tó sọ pé ó ní pé kò free Chioma pé she's in an abusive relationship bóun nà really tó bá jẹ́ bẹ́ẹ̀ ìwọ náà for power intoxicates power corrupts absolute power corrupts absolutely I'm over money intoxicates wọ́n ní tówó bá wà lọ́wọ́ ọkùnrin tọkùnrin ò bá lówó lọ́wọ́ tówó bá dọ́wọ́ ẹ̀tọ́ kó dáa a ṣẹ̀ṣẹ̀ wá ṣe òtún ó lè ná náà àwọn olówó ti lè jáde pé àìmọye ìgbà tó ti ó lè jáde náà because tí mo ṣe ń wo ẹ̀yẹn o máa like attention o like kó jẹ́ center of their universe kó be the ground kó máa worship ó máa wà control freak bí mo ṣe ń wo ẹ̀yẹn ó máa wà control freak bí mo ṣe ń wo ẹ̀yẹn kí ló dé náà orí ẹ̀ ò pé o no wàá dẹ̀ máa mú rẹ́dẹ̀rẹ́dẹ́ ìgbẹ́ ló fi ń rẹ́ra tó mọ̀ a máa fi ìgbẹ́ rẹ́ra ìyá máa fi ìgbẹ́ rẹ́ra a máa fọwọ́ rẹ́ lórí tó yẹ kó pè kó bẹ́ẹ̀ wí kọ́ wọ orí burúkú ọ̀rọ̀ kọ́ sọ sípò rí máa pọ́npọ́n ẹ̀ kọ́ sọ sípò rí máa pọ́npọ́n ẹ̀ kọ́ máa sọ́kẹ́ ọmọ olówó ni ọmọ olówó tó orúkọ yẹn ṣètò ó máa tó borúkọ yẹn jẹ́ if you keep going at this ó máa sọ orúkọ yẹn ó máa sọ di yẹ̀yẹ́ ẹ máa wà péjúwe ẹ̀rọ máa wá Adélékè àwọn wo àwọn ṣé tọmọ rẹ̀ ń ṣe ọba àtẹ káàkiri torí ẹ̀ lẹ́yìn ìkọsẹ̀jáyé ó wà important mo wà kọ́ ṣe pé ká ní wọ́n ṣe ẹsẹ̀ ń tayé ẹ̀ ni gbogbo orú nǹkan báyìí Ifá ti tọ́ wọn sọ́nà nǹkan tó yẹ kàn ṣe torí ó yàdí gan ni ó yàdí fìrídìí ọ̀kẹ́ alọ́kọ́ ló ń kígbe ó lè dín ní wọ́n máa ń jà káàkiri ó yàdí gan ni ó yàdí ó yàdí gan ni àwọn wí tán wá nítorí kò sí àmọye ọmọ òrukàn tí wọn ò torí ẹ̀ báyé jẹ́ ìwọ kọlọrun sí nìwọ náà ó bàjẹ́ gan ó bàjẹ́ ọmọ ó bàjẹ́ gan
tí kì í ṣe kékeré, ó bàjẹ́ gan, ó bàjẹ́ gan. Wọ́n dẹ̀ dá sí lára pé àtòrí pé ó jẹ́ ọkùnrin ni tó ti wá lówó lọ́wọ́. Wo ẹ máa bẹ̀rẹ̀ ń bòde olè òní kò sẹ́ni ohun tó máa kọ́ ẹ máa kọ́ ẹ, ohun tó máa jẹ́ kó kọ́ ajé ò kọ́. Àwọn tó ṣe bẹ́ẹ̀ níjọ́sí àwọn àlọ́bí wọ́n máa sọ fún ẹ ṣòro obìnrin yẹn bó ṣe fẹ́ràn ẹ̀ tó àwọn náà máa bẹ ẹ kanlẹ̀. I'm telling you ṣé o ti àrà ní táì ó ní o máa bẹ ṣe o máa bẹ wá child support lamẹ́ríkà ọmọ wo ṣọlá is coming. Owó gbogbo owó tó ń pa tó ń dájẹ yẹn ó máa bẹ ṣá sí wẹ́lẹ́wẹ́lẹ́. No problem, show me lucky sha. So I'm not any pity party for anybody because ìgbà tó ń jẹ ẹnu de nǹkan tó jẹ lójú ẹ, nǹkan tó jẹ ó dẹ̀ ti sọ pé wọ́n sọ pé o carry woman ṣé náà for man you for carry oníṣẹ́ oṣù sọ fún wọn pé o pastor ṣòro èyí tó wà lára ẹ̀kọ́ tó bá tó fi pastor kún ó fi pọ̀ lùpìn ní. Because olórin àgbèrè ara wọn tó bá wá tún lọ fi pastor sí wọ́n ní ṣé na woman you go ṣé na woman you go carry àbí kí ni nǹkan tó kọ́ náà ṣé na woman you go carry mọ́ carry wọn bó sàmùsàngùdù rẹ̀ mọ́ dúró mọ́ gbé lọ gbogbo tí bàbá rí ò lè gbé mọ́ bá gbé. Gbogbo ètò ọ̀nkù ẹ̀ ijó la rí gbogbo ètò ò lè gbé mọ́ bá gbé sórí orúkọ tí wọ́n ti ń bí òdìbò ìwọ ló máa bá ó ti ẹ̀ tí ń tẹ̀rẹ̀ sí ó ti ń tẹ̀rọ̀ fọ́ sí báyìí ó ti ń tẹ̀rẹ̀ sí ó máa rò pé nǹkan dáadáa ló ń ṣe ẹ̀dọ̀jà lẹ́kọ̀ọ́ tó yẹ wọ́n bá sọ pé àwọn ìyá wa lọ bí ọmọ wa èwo tiẹ̀ ní ọ̀rẹ́ ní fi jọ Wàsíù ọ̀rẹ́ example Wàsíù wà ń bẹ̀ ọmọ púpọ̀ it's not biggie bó múra sí jẹ kó ọ̀sán járe ọmọ bàbá olówó. O ti ní kọ́ máa dẹ ẹ dúró ta ló máa dẹ ẹ dúró mọ́tò wo ló wà gan sàn ọmọ bàbá olówó ó dẹ̀ ti sọ olówó ni kókó jẹ́ kí n sọ fún ẹ Mr. owó ni kókó olórí pọ́ndọ̀ràn owó máa ń tọ́ṣe ọmọ bẹ́ẹ̀ ṣá owó ni kókó kì í ṣe gbogbo nǹkan lówó máa ń ṣe o ojú máa ń ti owó I am telling you. Kì í ṣe gbogbo nǹkan lówó máa ń ṣe o òun owó lọ pàdé yìí lọ́nà tó bá lówó tó wọn kì í ṣe ló máa fi ra eléyìí ẹ̀tẹ́ ló fi ń rà. I'm telling you this has nothing to do with money. Tó bá lọ stop nǹkan tó ṣe yìí owó ò ní lè ṣe bí mo ṣe sọ fún ẹ owó yẹn kò ní jẹ́ kókó ní owó ní kókó àmọ́ ìwọ tó wà uselessly irresponsibly, tastelessly available, accessible to every Tom, Dick and Harry. You are so tasteless. Only taste, only class. Only pedigree. Mi ò mẹ́ni gbẹ́kọ́. No. Only pedigree at all. Wọ́n ní máa tán rẹ̀. Fẹ́ wà available pa ni. Wo o free ju atẹ́gùn gan lọ. Àwọn mates to even get access to them. Kódà. O ti ẹ̀ nílé tó bá àwọn go ò ní lè sọ síta pé ó bá wọn ní nǹkan pọ̀. Imagine. Everyday canary àwọn ọmọ tí wọn ò rí èèyàn bí
àwọn ọmọ tí ìyá wọn ti gbàgbé wọn, tí bàbá wọn ti gbàgbé wọn, àwọn ọmọ tẹnu ọ̀ka bí ìwọ náà. Àwòràwò ẹjọ́ ríra yín e, ò lè sọ kí nǹkan sàn. Ilé ètò òfìṣe rẹ̀ yìí kódà wọn fi ṣe ọ, this is you, that is it. Ó jẹ́ lọ fún therapy, go for therapy, you know. There's still there are steps you can take, and caution yourself, caution ara ẹ. You see, you are so cheap. Really understand the magnitude. Ní self-worth. Because tó bá ní self-worth, and wà really kálù ní better understanding of this whatever it is tó ṣe ń function, tó ṣe yẹ kó ṣe máa function. On buying your chat, you are using your ọkọ evidence sílẹ̀ now. So eléyìí no, kí ló fẹ́ deny? Ó lè deny. So mọ ọkọ ọ̀nà available ẹ̀ káàkiri, àwọn tó mọ̀ pé wà available, tó mọ̀ pé cheap steak, wọ́n mọ̀ náà, wọ́n mọ̀ pé nǹkan tí ó tó pọ́ tẹ̀ ń pọ́n, nǹkan tí ó tó pọ́ tẹ̀ ń pọ́n ṣí o, torí pé ojú ọmọ olówó àti kìtì wá ni. No, ọmọ yẹn no, gbogbo nǹkan tó kó síta yẹn tó bá sọ pé mi ló máa ṣe jáde náà no, máa sọ pé irọ́ ni sẹ́yìn. Mi ò mọ̀ ṣá, ó máa sort ara out. You got yourself into this mess, you're gonna get yourself out. You will get yourself out, but man, watch yourself before you wreck yourself, because you're on a wrecking mission. You're gonna wreck yourself if you don't put your brakes on and watch where you're going and who. I mean, how disgusting. Nǹkan tó lòun fi pamọ́ tó ṣe ní nǹkan yìí àṣírí ẹ wá ń tú síta. Imagine kí Anita sọ pé kọ́ lọ máa bí ẹ, báwo ló ń ṣe taste? Man, that is the lowest of the low. Anyway, ṣá bí mo ṣe ọ̀làlá ni ẹni bí mo ṣe ń wo ẹnu ẹ̀yẹn tí èpò ẹnu ẹ̀yẹn ṣí o. Well, bóyá ìyàwó ò lè keep up ọmọ ọlọ́mọ, ó máa jẹ́ kó pa wá lọ ọ̀tá náà ni. Kò bá ṣe jù yẹn lọ, mo rí tí yẹn náà táyà ga tí ìdí ṣe pé kì í. So àyà ṣé ọmọ kò tí ì tó ẹ, kò tí ì kú sí ìtò, ìdí ẹ ò tí ì kú sí ìtò, tí o mọ̀ pé tí wọ́n máa ti after one. Sórí ti Anita bó ṣe rí yẹn, tí ò tí after one. Imagine bó ṣe máa rí after one, ó máa triple the size. Anyway, ṣá cosmetics kìíní wà. Ìwọ náà ló máa sanwó ẹ̀. Òun send owó sí wọn, ti France náà ló send owó sí wọn. Títí ibi tí wọn anyway, ṣá òun kì í lọ sí ṣọ́ọ̀ṣì, òun sọ́dà mẹ́wàá. Sàká ni òun yọ sàká, ìwà ṣáà máa ṣe síbi kan. Máa fọ́n dà sọ́nù. Bẹ́ẹ̀ yẹn lówó easy láti rí. Máa fọ́n dà sọ́nù. Bí ogún bí ọgbọ̀n. Alẹ́ wà ń ta. You see, torí ẹ̀ lórí kìí ṣe dáa. Irú nǹkan tó ṣe ó yẹ kó fi káró oríkì yín. Because oríkì is the oral record of events. So á wà lára oríkì ẹ̀ pé orí kò lè sún kẹ́rọ́ sùn. Kò sí orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbálẹ̀ tó dé báyìí. Ọmọ kún bẹ́ẹ̀, ìyá kún bẹ́ẹ̀ ni. Baby daddy ń lọ. Baby daddy àwọn kọ́kọ́ wà tó wó lè ṣe. Don't get it twisted. Money is a vehicle that can take you from one point to another. That is it. Other things you need to do yourself. So owó ni kókó. Ó kàn kó àwọn tó ń wò ẹ́, tó ń fi ẹ́ ṣàwòkọ́ṣe, ó kàn kó wọn sí, ó kàn kó gìrìgìrì fún wọn ni. Because wọ́n oppress wọn. Ọlọ́run, wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn, wọ́n kì í ṣe bẹ́ẹ̀ yẹn. Mi ò mọ̀ wọn náà mọ̀ Zen generation àbí nǹkan.
Rádaràda rádaràda tó bá jóbìnrin ló ń wúrú wa ìwọ òṣì pálapàla ìwà aránù tó ń wí wọ́n á ti pè láṣẹ́wó wọ́n á ti pè lọ́dọ̀ ọkọ kí ni ká wá pè wọ́n báyìí sìn àṣẹ dọ́là àṣẹ páùnsì àṣẹ náírà ọ̀dáyà la máa pè wọ́n kò lọ́ràn sí kò mọ ọkọ ìwọ náà mọ ọkọ ò mọ ọkọ náà ò mọ ọkọ ò dẹ̀mẹ̀tọ́ ò mọ anything get goes ni ìwọ tó ń hùwà báyìí àwọn ọmọ obìnrin wọn safe around you they are not safe obìnrin ló dẹ̀ pọ̀jù náà ọmọ tó bí àwọn ọmọ obìnrin wọn safe around you truth be told because if you can be this incorrigible àwọn ọmọ obìnrin ò safe around you because tó bá yẹn sá ọmọ máa dàgbà náà àwọn náà ṣe wájú wá sẹ́yìn ẹni wọn sédèké ilé ìwà mú balẹ̀ tọ̀hún wà mú balẹ̀ àti wèrè àti dìgbòlúgí gbogbo wọn mímú balẹ̀ ni ó dẹ̀ bí mo obìnrin jọ obìnrin á pọ̀jọ ọkùnrin ẹ lọ nà obìnrin á pọ̀jọ ọkùnrin lọ so kí ló wá sọ nígbà tó tiẹ̀ nìkan lọ máa ṣe tí màmá ẹ̀ bá ṣe ṣó máa wà ní nígbà tó wá lọ tó ń ṣe èsì ọ̀bà tètè káàkiri ìbàjẹ́ pé bàbá ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ yẹn ṣé gbogbo yín máa jẹ́ ìyá kan náà ṣé gbogbo yín máa jẹ́ ìyá kan náà ṣá no bàbá ẹ̀ máa ra dúró náà ní self discipline you are not disciplined at all you are so indisciplined bàbá ẹ̀ máa ra dúró náà gbogbo àti ìyá ẹ̀ ti lọ ó máa ra dúró náà tó tọ́jú yín so if your father had been somebody like you oh my God kí ìyá ẹ̀ tẹ̀ tó àní gbogbo yín ẹni tó ṣe sójú kan kò ní ṣe sójú kan títẹ náà ti fẹ́ẹ̀ tó 6 báyìí ní ìsìn wọn ń kọ́ ọmọ fọlọ́mọ kọ́ wọn dàgbà kọ́ òdògbó wá bí wọn káàkiri kan àwọn kan ní Naija àwọn kan ní UK àwọn kan ní Amẹ́ríkà àwọn kan ní France àwọn kan ta ló mọ irú yín dẹ́kẹ̀rẹ́ nígbà tọ́jọba wá dalẹ̀ àwọn ọmọ kan sì máa yọjú tó bá yá àwọn ọmọ kan sì máa yọjú tó bá yá tó bá wá dọjọ́ alẹ́ nígbà tó ń bí wọn káàkiri kí ní aṣọ láti pa àwọn ọmọ òun ní pàdé ra nígbà tí wọn bá mọ àbí tẹ́bí bá ti tóbi jù náà ẹni wọn sélékè ló bá ṣe mọ̀ tó wá lè mọ̀ ṣe rádaràda ìkó gbé kan àti iṣẹ́ ọmọ náà àníyàn náà fẹ́ kinní kan ìyẹn náà fẹ́ kinní kan ẹjọ́ ń fi iṣẹ́ ṣayọ̀ ìṣẹ̀lẹ̀ fi ń ṣayọ̀ tẹ́ẹ̀bà rẹ̀ èèyàn sọ fún yín rádaràda ọ̀rọ̀ rírùn iṣẹ́ ló fi ń ṣayọ̀ mo máa sọ tèmi fún àwí bẹ́ẹ̀ àkú bẹ́ẹ̀ I'm just expressing my opinion so ẹni bá wá fẹ́ forí làgì kó forí lálẹ̀ but nǹkan tí ò dáa kò lórúkọ méjì kò dáa ni kò lórúkọ méjì kò dáa ni that is just it gbogbo nǹkan tó dẹ̀ ṣe ó máa lẹ́yìn láńlẹ́yìn ni àtiwọ́ àti létẹ̀ ìwọ àti Banky W ó máa lẹ́yìn ìwọ ló mọ nǹkan tójú ẹ rí báyìí ìwọ ló mọ bí tá rẹ kù sí Banky W ló mọ ẹtẹ bá ń gbọ́ ìṣòro ẹ̀kọ́ àrùn mọ́ra ó máa ẹjọ́ máa rún mọ́ra ni tí ọ máa rún mọ́ra ìwọ náà máa rún mọ́ra Anita náà máa rún mọ́ra Banky W máa rún mọ́ra
adéṣù àmọ́ arúmọ́ra ìṣònú ẹ̀kú arúmọ́ra ni ẹ máa arúmọ́ra ni tó wà lẹ́yìn ọ̀fà jèjì lọ kíní kan ni báwo ni wọ́n ṣe máa sọ kíní kan ni ìtàn you know that kind of a way ó lè máa ṣe tiẹ̀ lẹ́ni náà lè má ṣe kó máa mú jẹ but it's gonna boomerang ara ẹ̀ náà ni so learn from this jẹ́ kó rí ẹ pé you're too hot lọ fara burúkú lọ fi balẹ̀ lọ fara ẹ lọ fi balẹ̀ lọ so ìwé agbẹ́jẹ́ lọ so mọ́wọ́ ṣòro àtìláwé ẹ̀yìn lọ pákéèjì ẹ̀ kó sọ fún pé kó kúlù temper because ó dàbí ní pé bẹ́ẹ̀ ni brain ẹ wá ibi tí brain ẹ wà nìyẹn then kó máa gbórí obìnrin ṣe wíìlì lọ stop ẹ̀ torí tó bá lọ sọ́dọ̀ ẹlòmíràn bó ṣe máa tó tó ṣe máa ka boroboro nìyẹn àmì kí ló dé ẹ̀yin tẹ́ máa ń ta ìyàwó ilé yín síta nìyẹn tẹ́ máa ń ta síta fálẹ̀ kí ni gbogbo yẹn kí ni gbogbo kátikàti yẹn wọn ò jó ẹnu ẹ ńgbà tó ń bí ẹni ta ló wẹ̀ fẹ́ ńgbà tó bí ẹ wọn ò jó ẹnu ẹ ni wọn ò jó ni ó ra ó ṣe dí gan ó bàjẹ́ gan wọn gbé ẹra náà àtọ́ ọmọ mẹ́rin ó ti ń ṣèdí mẹ́ wọn ò tọ́ ẹ dáadáa náà wọn ò tọ́ ẹ dáadáa náà no wọ́n dẹ̀ lè tọ́ ẹ o bọ̀dọ̀ ò tó rẹ kọ́ sí dáadáa wọ́n lè bí ẹ o náà ní bíbí rí ò ṣe fowó ra ó tún rẹ ẹbí sí dáadáa you so lose yeah. Rada. She yourself. Rada. Àwọn èèyàn ní girlfriend now. Ṣé bàbá ò ní girlfriend? Tó bá fẹ́ bímọ á bímọ now. But ó respect mama ẹ̀. Ó respect ẹ̀. Ló ṣe decide pé okay, òun máa tọ́jú yín. Imagine kí bàbá ẹ̀ kó lọ máa bímọ káàkiri. Ó respect ara ẹ̀. Ó ní self-respect. Ó ní self-worth. Mi ò dẹ̀rù pé ó love ara ẹ̀ gan now. You don't love yourself now. Ó love ara ẹ̀. Tó bá love ara ẹ̀ ó ní go on a destructive self-destruct mission tó ń bá káàkiri. Ó ní go on it. So check yourself. You need to check yourself. There's something there. So you need to check yourself. You're smoking. You're drinking. O tún kóbìnrin. So before my liver fail, can far away àbí nǹkan. O tún dárúkọ, can you imagine such a slap? O tún dárúkọ Anita nínú orin tó kọ. Ó dẹ̀ ń fi tí ọ máa ṣe assurance oníkànítà far away ṣó wá far away jọ ṣó far away Anita náà ti join the club Anita ọmọ ọlọmọ ó yà gba assurance títí ẹ náà lifetime assurance ni náà òun fún wọn láṣọránsì ni náà kì í ṣe iṣẹ́ ọmọ nìkan orin tó kọ yẹn tó bá really respect iṣẹ́ ọmọ kó yẹ kó forúkọ Anita sí o tún dárúkọ Anita yẹn lásán kó kàn yẹn mọ́ lápá ni pé o tún dárúkọ so mi gbogbo àwọn orúkọ tó máa ń dá nínú àwọn orin ẹ each one is an oh yeah now wá ló fún iṣẹ́ ọmọ aláṣọránsì ó fún Sophie ó fún láṣọránsì Amanda ó fún láṣọránsì ètò wa ìyá Dawson ó fún láṣọránsì ó ti fún Anita láṣọránsì báyìí tátún ló tún fún láṣọránsì
So you are giving them money. You give, I give my baby assurance. I give my baby lifetime insurance. Gbogbo wọn yẹn àwọn baby ẹni babe ni gbogbo wọn ló fún ní bó ṣòrí ó mọṣẹ́ tó yẹ kó ṣe ṣá ó yẹ kó lọ sí insurance company. Oh my God, ó yẹ kó lọ sí insurance company. Torí each and every one of those babes ló fún ní lifetime assurance. Kí ni lifetime assurance some money because ẹjọ́ group pọ̀ ni ẹjọ́ wà pọ̀ ni kí ni nǹkan anytime tí any moment any place p tó bá ní wá wọ mẹ àti ibẹ̀ náà máa that is it. Lifetime insurance. So everybody is trying to grab a copy. You will not declare your life. I'm available. I'm very available. Tasteless and classless. I'm very irresponsible. So you're available. You're the cheap steak. Cheaper. Oh my God. Ikon. Otumu boxers. You are so careless. You're so careless. Ṣé bí wọ́n máa ń sọ pé ọkùnrin ló mọ ọmọ ọkùnrin tọ́ bàbá ẹ̀ bàbá ẹ̀ kò tó ẹ boxers ìlú wo nìyẹn náà I can't remember, it's on my blog. Òun tún mú boxers imagine wàdúrà àwọn tó máa ní boxers ẹ lọ́wọ́ wàdúrà àwọn tó máa ní shirts ẹ lọ́wọ́ wàdúrà àwọn tó máa ní pictures of you sleeping or even your videos of doing the ding dong tí wọ́n máa ní lọ́wọ́ you are so careless, you are so useless, you are so tasteless, you are so classless, you are irresponsible boxers ká nìyẹn fẹ́ ṣe fún ẹ ní sí a fi boxers mú ẹ ló bá tán tó bá róbìnrin báyìí ní ò bá nílé takutu. Bàbá di vegetable ìyẹn tún kọ́ ò bẹ̀rù orí ara ẹ̀ boxers ó mú boxers wá kí ó rí nǹkan kan sọ àmọ́ unavailable gbẹnu ẹ̀ sàn gbé gbogbo ẹnu ẹ̀ sàn ó ti mọ nǹkan tó ṣe because àwọn orin tó kọ nínú your latest kìíní ó ti mọ̀ pé katakata ó máa boss so excuse me boxers kí ló fẹ́ sọ sí yẹn àdójútì ni ọmọ ó kàn ń dójútì bàbá ẹ̀ òun dójútì yẹ ẹ̀ òun dójútì àwọn ẹ̀gbọ́n ẹ̀ ta ló ṣe bẹ́ẹ̀ lé yín ìwọ náà ló ń kó wọn sí yọ́ọ́yọ́ ìwọ ló ń kó wọn sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ kò kéèmù ẹnu sìn lára kò kéèmù ta ló ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹ̀ tó máa ń rìn ìjọsí not a single scandal kò sẹ́ni tó wá tó ní pátá ẹ̀gbọ́n ẹ̀ rè o àtàwọn ọkùnrin àtàwọn obìnrin àwọn ẹgbẹ́ ẹ̀ ìwọ yìí nìkan náà ni ó ti rọ ó ti ṣe dín ó ṣe dín ọ̀nà ń bẹ ẹ lọ yẹn wọ́n ti dá sí ẹ lára máa bá yí. Can you imagine your boxers ó stupid gan ó gbọ́n ó gọ̀ fẹnu ọ̀ra sílìbìlì ó gọ̀ ó fẹnu ọ̀ra obìnrin ló fi ń ṣeré ó forí ọkà wọn mú oh my God ó tiẹ̀ nífẹ̀ẹ́ ara àtọ́ ìyẹn mú boxers ó lóun kíp boxers as souvenir èmi ò mọ̀ pé ó ti di nǹkan àlejò àmúrelé can you imagine ó useless gan bàjẹ́bàjẹ́ ó fi boxers ṣe souvenir bí ọba ṣáàrí lifetime assurance yóò ṣáàrí souvenir ló ti wá di party oh my God no.
kò sọmọ gidi lára àtọ́ mi ò rò pé ọmọ tí wọ́n bí ọmọ níbi níran tí wọ́n tó tó gbẹ̀kọ́ tí wọ́n bí tó 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 ra rẹ̀ ìgbésí dáadáa mi ò rò pé pálapàla tí wọ́n fi boxers ẹ̀ ṣe souvenir ó ti bọ́ mẹ́ ó ti bọ́ ó ti kóbó no ó ti kóbó mẹ́ no ó ti kóbó no this is no excuse me ó mà rí ibi iṣẹ́ sí o ó rí ibi iṣẹ́ sí o ó rí ibi iṣẹ́ sí o ọmọ ilé òǹgàjọ nílé lọ́nà ọmọ ló jẹ́ náà no ó bàjẹ́ gan ó bàjẹ́ o no boxers ẹ̀ souvenir ó bàjẹ́ gan ó bàjẹ́ gan I am telling you ó bàjẹ́ gan who are you ta ni ẹ kí ló já mọ́ níbo ló ti ń bọ̀ tó ń lòkú lọ́rùn man go and sit down ó bàjẹ́ gan ó bàjẹ́ gan ni tó bá rí ẹni sọ fún ẹ mo sọ fún ẹ ó bàjẹ́ gan ni ó gọ́ fẹ́nu ọ̀ra you so careless well ó ti láyé ẹyọkọ ló wà ọmọ òkè gún ọ̀sán wàrẹ̀ wọ́n ní dídì bá bàjẹ́ tó nídìí ní ìdáná kí n tèmi but mo ṣe bẹ́ẹ̀ nìkan ní bímọ igba èèyàn ní tó lọ change o no ó lè má bá lọ báyìí o wọ́n fi boxers ẹ̀ ṣe souvenir ó máa látàn ó máa kẹtàn ìbèbè ìdí ó máa dìtàn ó lè sleep alone kí ló ṣe tó lè sleep alone kí ló dé tó lè sleep alone ó lè sleep alone tó tọ́ ló sọ torí tó bá lè sleep alone kò yẹ kó máa tọ́jú bọlé káàkiri fún kí ló ń bá ká àwa lọ máa jẹra ìtọ́ àwa lọ máa kọ̀pá bọ̀ wò tí ò yẹ kó kọ̀pá bọ̀ ìwọ ló mọ nǹkan tó ń wá káàkiri o torí adùnmáde ẹ̀kẹ́ ìṣẹ́jú gbogbo ẹ̀ 5 minutes àbí torí àtọ̀tọ̀ torí àtọ̀tọ̀ kọ́ ṣáàmà ni mo ní bá sọ̀rọ̀ ṣáàmà wake up ó dé tètè padà sí school bóyá o máa padà sí school bóyá o máa ṣe kan kó tètè máa build ara ẹ̀ bàbá gbogbo ayé gan eléyìí example bàbá gbogbo ayé ṣé o ti rí o tún tó bá máa báyàn kalẹ̀ kò ní tààrọ̀ ṣe pin o you don't see as e dey go if you like sit down there if you like ẹ̀yin ni mo bí tẹ́ ẹjọ́ sósì but you gotta do something for yourself start building yourself kò lè ta pẹrẹ mọ́bẹ̀ yẹn now ó yẹ kó ní businesses ó yẹ kó build your brand be financially independent eléyìí ọmọ tèmi ń wò yìí o tó ṣẹnu bí aràn ṣọ̀pá yìí tó pa lórí bí kí lórúkọ máa tó máa ṣe gíríngórí or something tí mò ń wò yìí ó máa ní lọ́wọ́ máa dì mẹ́rù ìwọ náà lè ní lọ́wọ́ but no títí ẹ̀ pọ̀ so stop it ó ti gbọ́ báyìí sí kò stop ẹ̀ mi ò ní sọ fún ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ mi ò kí n dá sí things like this but man ó ti overdo it ó ti no ó ti fàṣejù sí ó ti ṣàṣetẹ́ àṣejù bàbá àṣetẹ́ wọléwọlé ànídà
ó ti wá wò díẹ̀ sìn. So and the same thing goes for Banky W. Onírùngbọ̀n yìí good, gbogbo yín lẹ pa ló, gbogbo yín lẹ dánú gbò sí yín mọ́nú gbòòṣì tẹ́ ń gbé káàkiri. Ṣé irùngbọ̀n yẹn ló ń freak yín pé kìíní. So that is it. That is my 2 cents for Banky W and Davido. The two of them are they've acted grossly irresponsible. They've betrayed the Banky W. Ìwọ náà. Imagine. Kò sí kékeré ọkùnrin. They are all the same náà ni. Sọ pé it's the devil. Ìwọ́n tiẹ̀ nígbà tó bá ṣe DNA tọmọ bá jọmọ ṣe son of the devil ni àbí ẹ̀wẹ̀ni tí ló máa wá sọ máa tán rẹ̀. No. No. It's nonsense. So this goes Obi. Ẹni láti máa kọ́ ọmọ ọkùnrin náà. Ẹ má máa sọ pé ọkùnrin ni kò ṣòro. Ṣé ti rí wọn? Ṣé ti rí the sets of men, of boys growing up to men. They are still boys o. Wọ́n ti ẹ̀ tí grow up to men. They are still boys to boys o. Wọ́n ti boys to men kankan. Wọ́n ti boys. Wọ́n refuse to grow up o. Wọ́n refuse to mature. Ìbáṣepọ̀ báwọn ará wájú bó ṣe ń ṣe báṣubàṣu ni kí lẹ́yìn máa dé bá. No, they are still boys. Wọ́n ti boys to men o. They are still boys. Wọ́n ti fàdà gan. Wọ́n ti fàdà o. They are still boys. So they are still boys o. They are still boys as far as I'm concerned. They are still boys. Irresponsible boys for that matter. Behaving badly. Boys behaving badly. And because they have the money, they have the toys. Because people they are toys. They think they're sitting on top of the world. Top of the world, Dimbo. So guys, that's my 2 cents. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká káwọn ọmọkùnrin wa o. Ká kọ́ wọn pé kì í ṣe gbogbo ìhòòhò ń kọ́ pàbọ̀ o. No. Obìnrin is a very loving, caring species. They can lift you up and at the same time they can bring you down. So just you have to handle them with care. But àwọn eléyìí wọ́n handle them with care. So ọ̀dọ̀ obìnrin náà gbà wá o. Kó má gbọ̀nà obìnrin lọ là ń sọ fún wọn báyìí. Tó bá wọn kọ́ gbọ́. Tó bá wọn kọ́ má gbọ̀n. It's their life at the end of the day. Mi ò kúkú ní akéwù kọ̀kọ̀ dégbò. What is my own? If they bring their story, our blog. It's on my blog. All of their stories there. Go read it. Kò jù bẹ́ẹ̀ lọ. But òótọ́ lè sọ pé ká má sọ. No. Nǹkan tó ẹ ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ó kù díẹ̀ káàtó ó tàbùkù sí àṣà àti ìṣe wa. Àtẹ̀yìn kálà ń tọwọ́ bò. Ọmọ máa jẹ́ ṣàkájọ́ bá máa jọ ọ̀ṣàkáṣoko yọmọ ènìyàn. Wùwọ́ ọmọlúwàbí àtọ́. Wùwọ́ ọmọlúwàbí o. Wùwọ́ ọmọlúwàbí àtọ́. Ogun tó máa lọ lábẹ́lẹ̀. Ẹ̀yin lẹ mọ̀ pé tára yín kò sí. Ẹ máa yanjọ́. So on that note, until I come your way again, thanks for listening to me. Bye.